ọjọ́ bí ó ẹ pọ̀dún. ọdún rẹ̀ ló pé o, ọdún rẹ̀ ló pé o. Àyìnkẹ́ dìde kó jó ọdún rẹ̀ ló pé o, ọdún rẹ̀ ló pé o, ọdún rẹ̀ ló pé o. Àyìnkẹ́ dìde kó jó ọdún rẹ̀ ló pé o. Ọdún pé ọdún jọ lọ ní o. Ọdún pé ọdún jọ ọdún mọ̀mọ́ tún jọ dọ́dọ̀ Olúwabùkọ́lá Àyìnkẹ́ tí ń sọjọ́ bí o. Ìbálòdè tòní ọmọ ajáwé diwé àgbẹ̀kẹ́ mórí ìbà fọlọ́dúnmarè ọba. Èdè ògùnrà mẹ́kùn ààyè mórí ìbà fọlọ́run ọba ni. Àròyé níṣẹ́ bàkà igbe kíké kú níṣẹ́ ẹ̀yẹ akọ́tà adáfọ́fin ò sí fún gbogbo ẹ̀yẹ ajáwé diwé ògùnrà ọmọ tún ti dé o. Nítorí Olúwabùkọ́lá Àyìnkẹ́ tí ń sọjọ́ bí mo fi dé lónìí ọmọ ajáwé diwé. Nítorí Olúwabùkọ́lá ọmọ bá fẹ́mi mọ̀mọ́ ni Olúwabùkọ́lá o. Àyìnkẹ́ gbéra lẹ̀ kò di ìje ilé lọ́ba wà kọ́wọ́ òde yàrá lọ́ba wà kọ́wọ́ òdẹ̀dẹ̀ ẹ̀kúlé lọ́ba wà kọ́wọ́ gángan lé o. Onílọ́jọ́ tí wọ́n bí ọ sílé ayé o táwọn tó bí ọ fẹ́yìn tẹ̀ rírí. Olúwabùkọ́lá ọkọ̀ àjọ̀dún orí kẹ́dùn o. Àyìnkẹ́ orí tó ní oríire mọ̀mọ́ ni orí rẹ̀ ò sì ní burú láéláé. Àbí àwọn ọmọ rẹ̀ ni wọ́n pè mí sórí aago. Wọ́n ní òní ní sọ́jọ́ bí ìyá tó bí àwọn. Wọ́n lábí àmọ́ ní í ṣe. Wọ́n lábí àmọ́ kọjá gbọ̀rọ̀ l'Àyìnkẹ́ o. Wọ́n láwọn ọ̀jẹ̀ fi ọ́ ṣeré rárá pé wọ́n mọ̀ kí ọkọ̀ ọdún o. Olúwabùkọ́lá Àyìnkẹ́ bó ti wá sọ́jà òbí lónìí ò ní fọdún èyí tá a ṣe mọ́. Àyìnkẹ́ ò ní mọ sàárè ọmọ èèyàn Mrs. Kuti ọmọ kú ọdún o. Èèyàn Mrs. Fúnmi Mrs. Àìná èèyàn alájà Ráfíà tó mọ̀ kú ọdún àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. Èèyàn alájà Basirat èèyàn Mrs. Ronke ní sọ́jà òbí lónìí o. Olúwabùkọ́lá o èèyàn Princess Erelu Adéṣọlá mò ń dágọ́jọ́gọ́ òjò mò ń dágọ́jọ́gọ́ òjò mò ń dágọ́jọ́gọ́ òjò òsì onímọ̀ ní kanjúkú. Èèyàn bí sí bá ń gbọ́ sí USA náà kúkú ni Àyìnkẹ́ náà ni mo kú jù ọ́. Àyìnkẹ́ ò ní fọdún eléyìí ṣàṣemọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Àwọn ọmọ tó bí ò ní kú mọ́ ọ lójú ò ní bá sọnù lọ́dọ̀ ọmọ. Àwọn ọmọ rẹ náà ní kú mọ́ ọ lójú o. Ọmọ Tọ́lá ńkọ́ ọmọ rẹ ni. Malam Abíọ́lá Àǹjọ́lá Dárasími Richard Múrẹ́wá ṣe báwọn ọmọ rẹ ni wọ́n ní kú mọ́ ọ lójú lágbára lọ́wọ́ Olódùmarè. Àṣeyẹ lọ sí mọ̀ ṣe Olúwabùkọ́lá. Àyìnkẹ́ ò bá má ṣe bínú pé mo bá ọ lóye mo gbé ọ lọ́kọ ọmọ gbọ́kànlá akọba aládé o. Ẹbí rẹ ò ní dàrú láéláé bọ́wọ́ lọ́wọ́ Olódùmarè. Mrs. Rẹ̀mí Ọbáfẹ́mi ń kọ́ ẹbí rẹ ni Ellen Ọbáfẹ́mi ní London. Abímbọ́lá Ọbáfẹ́mi Big Mummy Kẹ́mi Ọbáfẹ́mi náà ń gbó. Jọba wọ ẹbí rẹ ẹbí yín ò ní dàrú bọ́wọ́ lọ́wọ́ Olódùmarè. Gbogbo yín ẹ̀ ní wàrà yín tì náà ni mo sọ. Olúwabùkọ́lá Àyìnkẹ́ ọlọ́jọ́ bí o. Ọdọọdún ló mọ̀ bẹ́ẹ̀ nítorí pé ọdọọdún ní sápọ́rúwẹ́ o. Ọdọọdún lè rú wa wà ọdọọdún làárọ̀ mọ̀ bì lórí àtẹ. Àyìnkẹ́ wọ̀ wá bọ̀ ń délé wọn bàbá tó bí ọlọ́mọ. Olúwabùkọ́lá ń wọ́n kì á bí ọlọ́gbọ́n ẹ̀rọ. Àyìnkẹ́ ń wọ́n kì ọ bí ọlọ́gbọ̀n wọ̀fà wọ́n kì orí rẹ̀ ó sì mọ dìde ìjẹ́sọ òṣèré onílẹ̀ obì ni wọ́n ti gbé bí ọlọ́mọ. Àyìnkẹ́ ọ̀gbọ́n wìrìwìrì wìrìwìrì ọ̀gbọ́n wìrìwìrì lẹ́nu mi èmi àgbẹ̀kẹ́ ọ̀kì ti sọ dídùn bàbá ọ̀rọ̀ ìjẹ́sọ òṣèré onílẹ̀ obì o. Ìjẹ́sọ òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ òkèèké lásán bàbá yín lóde gbàjọ ẹgbọ̀rọ̀ kan tiẹ̀ mi aṣọ òde Ìjẹ̀ṣà. Èyíkéyìí ọba rí lọ́jà kẹrà fún wálé kí n ró òjò lóye èèyàn òjò lóye dùnrán Ìjẹ̀ṣà tani òjò lóye dùnrán bàbá tẹ̀yìn ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀
lé tó